Oh yeah, now you say you get man, okay, if you get man, show yourself. Come out, make I see. As I dey so I get your time. Ma wo, I dey wo, iṣan lele. Ma wo, I go punch you, I go go. Gbogbo ẹ ni ma ṣe fún eléyìí. Wèrè. I will not use nuisance. Wetin dey do now? Oh man, you I don't get no now they fall fight. Sorry. Happen. How da ikú òṣì lóhùn. Ani àtijẹ́ tanisha. This thing just dey disturb me. Come at him party, don't dey craze now. Hi, Odom. Wetin dey worry you now? So eku ló ń bá para yẹn. You no go understand, you guy. So ti mú kíní ẹ̀ ni? Yeah, leave that one. So bí máa ń ṣe yí rárá máa ṣe yẹn. It makes sense. Yóò ṣẹlẹ̀ wetin happen. Sórí àwọn aráalé wọ́n ń pè lámùdí. Àwọn aráalé gan sìn a ti ń confam ẹ̀fẹ́ pé wéèrè òǹbẹ̀lẹ̀ ni. The last time tí mo ń bá ẹ sọ̀rọ̀ oníṣe ló ń bá ẹ bóyá òkú àbí kí ló ń bá fà ìwọ ikán ló ń bá alágbàjá náà bẹ́ẹ̀ náà nínú room o kàn sọ̀rọ̀ rẹ baby you have a very sweet voice you are singing so nice you have a very clinical bàtàmàdé bẹ́ẹ̀ tàmàwádìí lọ ẹ̀fọn ló ń bá sọ̀rọ̀ what's all that? Fúnra ẹ̀ ń brain wọ̀ bọ́ẹ̀ má jẹ́ káwọn èèyàn máa rí ibi pé aláwòkù ni ẹ o ẹ wo bí kò tí ẹ fi yẹn lẹ̀ ṣé gbogbo yẹn by the way ni tó bá wò kò ṣe scan tó bá wò kò ṣe scan tó bá fẹ́ le jù àmọ́ ẹ̀rọ yàtọ̀ kábàárẹ̀ àmọ́ ẹ̀rọ abẹ́òkúta. And alright, I get one small challenge tí mo fẹ́ kó help me pẹ̀lú ẹ̀, you know. Ó ní owó kan tí mo need. Mo fẹ́ kó fún ìyá yìí ni Fadékẹ́ kó kọ́ fi ra àwọn kọ̀ọ̀kan sílé, you know. Tí wọ́n bá ń ṣe díẹ̀díẹ̀ báyẹn pé wọ́n plan ara ẹ̀ náà ni. Actually mo expect owó kan but kò tí ì dé. So mo fi pé in the meantime tí máa rí yá sọ́wọ́ ẹ̀ àkàn. Oga, calm yourself. Hang on there. We go for me. Make you use buy something. You wey dey still play ball. We no time wey be say you go hang this boot. Me as I dey so, mo ṣì ní bí ọdún márùn-ún kí n tó hang boot n tèmi. Ìwọ you can't dey here dey ola o ń ṣe bó ṣe wọ̀n ẹ́. Obi, wàá yá mi lówó, àbọ̀ yá mi lówó. Má sọ̀rọ̀ sí mi o. Kí ló ń ṣe ẹ́? Ṣé o bẹ́tà mi ni? Kí ni? Chia brown and porridge orí wíwá kọ́lé. Kí ló ń ṣe ẹ́? Kí ló ń tí mi ò ní? What's the problem? Any problem? Oh proud. You dey beg for one, you dey loud. Our solution sí ọ̀gbẹ́ni. Wèrè kan tó wà nílé, you understand? Wèrè wo tún ni? Èyí gàgà, wà. Ṣé kò ń ṣe pé fẹ́ lọ máa pààyàn lórí láyé ṣá? Àyàn kẹ̀. Mo ń sọ̀rọ̀ ráìsì ìrẹsì mi tó wà lórí ìgbìmọ̀. You get meat? Yeah, no, back and sound. Òtútù. Òtútù o. Wọ́n ti ọmọ àgbà wa bàbá. Kí ló ṣẹlẹ̀? O kàn dédé pè mí pé kí n máa bọ̀ kí wọ́n á rí ẹ. Àmì tẹ̀ ti já. Because I'm so tired, ó yẹ kí n máa lọ lé ní. Kí ló ṣẹlẹ̀ ṣé wá pa? Mi ò wá pa o. Mi ò wá pa rárá. Mo ní ìdòwò kan ni tí mi ò bá dẹ̀ rí. Ìkòkò lè bẹ̀rẹ̀ sí ní fọ́ láì jòpá lù o. Ṣé lè tún yẹn ni? Ṣé gbọ́dọ̀ pé òwà pa ní ìdòwò ló wá lejú ló wá ń kálẹ̀ lórí gbogbo rárá. Ọ̀rọ̀ owó mà ní. Ọ̀rọ̀ owó. Kí ló ń ṣe ẹ́? Wo? Èmi gan jà látara ọ̀nà. Mo lọ sọ́dọ̀ Ejiro. Àtàwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan mo ṣáà ń débẹ̀ mo bá wọn sọ̀rọ̀. Mo sọ fún ẹ nípa ti ọ̀rọ̀ travelling kan táwọn kan ní kí n lọ ṣe course and all that. Fine. Though, àwọn náà fẹ́ sponsor mi. But àwọn náà ní kí n get àwọn owó kọ̀ọ̀kan tí mi náà máa tiẹ̀ lè nílò and all that. So yẹn mo kàn ní bóyá kí n fi style kí n arrange lẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. In fact, mi sọ fún anybody nínú wọn pé mo fẹ́ lò fún nǹkan báyìí. Ìwọ kò mo fi parọ́. Mo fi parọ́ mbẹ̀ ni wọ́n mo fi get àwọn owó yẹn. Though, Ejiro tiẹ̀ promise mi náà. Ó ní pé ó máa send owó kan sí mi láàárọ̀ ọ̀la and all that. Bí a tó bá ti send ẹ̀ sí mi, màá lè transfer ẹ̀ sí. Ìyẹn náà dà. Àmọ́ báwo ni wọ́n ṣe máa ṣe tiẹ̀ báyìí? Ọ̀kọ̀ọ̀kan láyọ̀ sẹ̀lẹ́kùn. Mo ṣe pé bẹ́ẹ̀ mi náà ti ní ìdòwò yẹn like that but mo kàn ṣáà kan fẹ́ gádà sílẹ̀ in case ọmọ
wọ́n yìí dé pé mi lẹ́ni tán pé ó yá báyẹn sí kí wọ́n lè prepare lẹ́nu. Ṣé ọkọ mi thank you so much ṣòro èmi tí ẹ ní believe gbogbo ẹ̀ má dà I believe it. ṣe mo tó fọ́ ni ṣòro tó bá tó ṣàdá fún bá yẹ fọwọ́ sẹ́yìn báyìí. ọ̀rẹ́ gbogbo ẹ̀ má dà. It's alright. inú mi ti àwọn afọ́ mi ti bàjẹ́ báyìí. Láyé ìgbọ́. wà ó sùn. Ó sùn. Ṣé àmì ọ̀nà báyìí? Òun ló dà láti. Láti bẹ̀rẹ̀ aláàmú ló máa rí o. Ọmọ àlewọ́ ẹ̀ ni ìgbàlódé láti ṣàìsí. Mo sọ náà inú mi ò ní deceive mi ẹ má bínú òun tí mo gbọ́. ṣé wèrè lélẹ́yìí. ẹ má bínú. ẹjọ́ ẹ̀kọ́ ogun ìdílé ló ń bàjá. kí ló fẹ́ ẹ má bínú òun tí mo gbọ́ ni mo trace Devi wọ́n á wò pé wetin dey. dá padà Claro ni wọ́n ń pè ní wà dóore o tó bá dóore ẹsẹ̀ òní tó lẹ̀ o. Claro àbí gbogbo ẹ̀kan náà ni Claro àbí abeg I fit taste am the Claro. ó fẹ́ yàn bó ṣe rí lẹ́nu àbí ó ta lẹ́nu gan bá jẹ. So ata pepper dey inside àbí ata wà nù ẹ̀. ó ta gan. ó fẹ́ tẹ́sí ẹ̀ o ẹ fún. Your mind. Kò ní taste. ọmọ àsì jẹ́ńbẹ̀ fàásì fà dáadáa o fà dáadáa ni kí ló ń ṣe ẹ má gọ miracle ẹ. Kí fà á. Ẹ gbàdáre kò ní taste òun ẹ̀ náà ni mo like. ọmọ àsì wá jẹ́ńbẹ̀ sí. bọ́ọ̀lù lélẹ̀ ìjà rẹ̀ jó máa lọ. you don't know sweet is gbó Claro. ọmọ bàbá olówó tó wá kí wà níbí irú èrè wo nìyẹn bóyá lẹ̀ ló máa délé. ẹ̀yin bọ́ ẹ̀ ṣọ́ọ̀kì ẹ̀. bóbá jọmọ. ọ̀bí ya rè lábẹ́ tẹ́ èmi náà kíá ọbí wọn. bàbá ọ̀rọ̀ tí ì bì rè lábẹ́ tẹ́ mi. ó wà á plan. ọ̀bí ya yọ̀ rè bẹ́wúrẹ́ gẹ́ wọlé àforírí padà ni. ó fẹ́ jẹ́ ń fẹ́ mọ bóyá ń lọ. ó yẹ máa jẹ́ nìyí. ṣé orí mbẹ yẹn. ọ̀rọ̀ ọjà yìí ti sùn mí tábà wájẹ lọ wájẹ bọ̀ sí a wà níbi kan ládùúgbò àwọn adásìkò tó bá kọ́ káàkiri ọkùnrin láìsí obìnrin ṣé wọn kó fẹ́ má dàbọ̀ kó káàkiri. mo pè é ṣé mo náà mo pè é títí ìgbà tó sún mi náà ni mo sọ fún òsàpò. ẹ pé again now. nọ́mbẹ̀ ò lọ náà nọ́mbẹ̀ ò lọ. àwọn olówó àbẹ̀ who dey there. This neck is too short now. Ọmọ yìí fine gan, ọmọ yìí dùn ẹ̀ ṣe. Bọ́gà. Bàbá ẹ̀ ní bọ́gà. Èèyàn ní àbí òkè náà pẹ̀sìn. Bẹ́ẹ̀. kí ló máa ń ṣe bọ̀bọ̀ yìí náà kí ló máa ń ṣe jù ro. Igbó kẹ̀ lọ́n na bush sí bush. a máa wá bá ṣe máa mú ni o kò gbúdọ̀ wọ ọjà bó ṣe ń lọ yìí. Ó ti wọ́ sí i. ó bad eléyìí bad gan hospital kan wà nítòsí bíi a máa mú ni so mi ò mọ̀ ó yá àbí ṣe bọ̀ lọ ọ̀rẹ́ wa ni. Bọ́tọ̀ ọ̀rẹ́ wa ní o ti ní sọ́kọ́ o ti fọ́ ni ìwọ ni mo láti wájú kí mo mọ̀ látẹ̀yìn torí eyín má jẹ́ kó gé ẹjẹ́ o. Orí mi o. Ló ń ṣe ìbá sí. Májò jẹ́ ẹjẹ́ o. Májò jẹ́ ẹjẹ́ o. Májò jẹ́ ẹjẹ́ o. Mr. Simeon. Kí ló tún rí gbọ́? Nítorí
ẹ̀yin àtàwọn CNN yìí ó kọjá àwọn oníròyìn station CNN àti CNN gan fúnra rẹ̀ lọ. ẹ̀yin lẹ mọ̀ ìyá sọ̀rọ̀ sọ́bùtò nísùúrù náà níbo làwọn ọmọ mi wà. wọ́n wà ní rúùmù wọn. kí ló wá ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀wọ̀n wá bá dáàdì wọn ṣeré náà ṣé ìṣe pé wọ́n ń bá mi jà ṣá. ìjà bíi ti báwo ẹ̀yin jẹ́ bí àjà ni tí ẹ̀yin àtàwọn ọmọ yín fi máa jà. wọ́n ní exam ni so wọ́n kàwé inú rúùmù wọn. but ọ̀ ní kó má bá mi ṣeré lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà àbí kò disturb studies. àti wípé wọ́n mọ owó iyebíye tẹ̀sán fún school wọn àwọn náà dẹ̀ gbọ́dọ̀ hùwà bí ẹni tí wọ́n fi owó tọ́. ìyá ò ní pé kó má jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó wá bá mi ṣeré náà. gbogbo ẹ̀ wọ́n máa ṣe gbogbo ẹ̀kọ́ náà ni you play with me and they will study at the same time. ìwé yẹn wà ìpàtà. ẹ gbé kọ́ọ̀lù yín. o lè bá mi gbé kó sọ pé taná fẹ́ bá sọ̀rọ̀. kémi gbé kọ́ọ̀lù yín èyí tí mo gbé lánàá àbí ìjẹta. darling ṣé bẹ́ẹ̀ mi mo ní kó o gbé kínní wọ́n ká fara rọra lọ́mọ fi ń wáyé o tó o bá lè pick call mi sí omi péjà ò tí ì tán abóṣe ń bá mi jà. èyí tẹ̀ ń sọ yẹn àmọ́ ni kò wá rẹ ẹran tó bá yá yín ẹ̀ bá àwọn olùkọ́ yín sọ̀rọ̀. Fadékẹ́mi mọ̀ mi. Bí tó gbé ọwá kó lè lọ́wọ́ tó yìí, ṣó fẹ́ lùyàn pa ni? Dádì, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ lórí owó yìí ni. Owó díẹ̀ tí ikú mi fún mi mo ṣì rí. Mi tí rí ìtókù ò tí yọjú. Fadékẹ́mi. Sórí ikú mi tó fún ẹ ní tó fún yẹn. Ọlọ́run á jẹ́ kí ṣe rárá yín kalẹ̀. Àmì o. Èmi náà ń gbìyànjú. Ó mọ̀ pé ṣe oṣù ni mo ṣe. Mo dẹ̀ yín bẹ̀ sọ̀rọ̀ wọ́n jẹ mí lówó oṣù méjì. Dádì, ìṣe irú yẹn làwọn á sọ. Nílùú lọ sọ fún ẹ̀yìn gan lówó oṣù 10,000 lóṣù. Owó gbàjẹ́ ń sinmi. Ẹ̀yìn kan náà sọ wá nídìí owó ẹ̀ sọ pé. Ó jẹ́ àdúpẹ́ ti wá. Ṣé kò sàn ju rárá lọ ni? Dáná, mo dúpẹ́ o. Ṣé wàá rí? Èmi náà jáde lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi lọ́rọ̀ lẹ́yìn. Abẹ́tà. Ó di abẹ́tà mọ́ ibi tí mo bá dé èmi mi gbọ́dọ̀ stop sí i o. Mi gbọ́dọ̀ stop sí i o. Màá yẹn tiẹ̀ ló máa dá. Ibi tẹ́sán ẹ̀ gbọ́n ni ló dà mí inú mi sí ìjọba. Máa sọ fún ìwọ tó mọ̀ gbọ́ olóńgbà wọn mú gbó ẹni tó bá rí ẹnjọ́ yẹn ń sìn tó ṣe bí ẹni tó yẹ tí tó ń ṣe dáadáa ṣé wọn ò ní mọ̀ kó bóyá wèrè ní ẹni mẹ́ẹ̀ẹ́dẹ́ blame ọ̀kanjú ẹni kò mọ̀ pọ́bẹ̀ kankan àbọ̀bẹ̀ kankan ohun tó bá ti rí gbèsè nù ni. Amodu, you know see the light wey I see now. Light. Yay! What's up there? Ó dẹ̀ dùn mí pé òun nìkan tí mo rí sí wọn. Kí ló rí? Yay! Ọ̀pọ̀ yẹn ni if you see the kind women wey be say this guy dey carry kan ló tún gbé wọlé yẹn. Ọmọ mẹ́ẹ̀ wọ́n yẹn ò dẹ̀ lẹ́mìí, you no get the power. O máa ń try náà. Wọ́n ní pé kò ní tán lára wèrè kó má kó páyà. Páyà yẹn ló ń ṣe ẹ̀sán. Àbí kò síbi olórí náà kọjá. You see, àwọn nǹkan yìí nǹkan tí ò bá bá yín lára mẹ́wàá máa ṣe mọ́. Ọmọ tó bá rí bọ̀bọ̀ yẹn ṣe máa àwọn tó máa gbé wọlé bó ṣe máa ṣe wọ́n tó bá ti ń yọjú òun náà mẹ́ẹ̀ ọmọ you can't understand jare ọ̀gá dey tell you. So Ejiro tí má get it right o mean pé o máa ń lọ yọjú wo bọ̀bọ̀ yẹn ní room ẹ̀. Enjoy your life. This life is too small my boy. Enjoy your life. Oníṣòro o ní problem tó ti mọ̀ ṣé o yí ìwọ bó ṣe ń bá lọ yìí wọ́n máa padà kan kéèjì fún ẹni tó máa gbé sínú ẹ̀. Ọmọ ṣùgbọ́n mo style tí bọ̀bọ̀ yẹn máa ń ṣe tí mo like
Kíni? Gidi jẹ́ fún mi. Àwọn ọmọ fún mi. Ẹjọ́ the Christ. Bí wo 14 years obi ṣe nìyẹn 14 years. Akẹ́nu ẹja ẹgbẹ́. You don't need to guy too, abi? Stupid boy. I don't go man. Before you say. Wá. Wọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mo sáré tètè mi ò lè bá àìbìkítà ló ń jẹ́ bẹ́ẹ̀. Mo fẹ́ kí ẹ ṣe kíá kí ọkọ kó wá mú ìyàwó ẹ̀. Àti pé náà kún mi kí ló ń ṣe nípa ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀ náà? Daddy, ṣe rí ibi tí orílẹ̀-èdè dídú ń sìn. In fact, kọ́ ló máa ṣàánú wa ni. Torí ó ti wá débi pé ta ló mọ̀ ẹ wá bí, ta ló fún ẹ nóòtù wá, kò tiẹ̀ sí kí ló kà, kí ló gbé jáde, wọn ò béèrè yẹn mọ́. But adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo tiẹ̀ ti kọ àwọn lẹ́tà sáwọn ibì kọ̀ọ̀kan tí mo retí èsì, then àwọn ìkọ̀ọ̀kan náà wà tí mo ti fún ní CV mi. Ṣàgbàdà pé kọ́lọ́ ń jẹ́ kí ọ̀sán wa sọ dídùn ni. Àmín, wàá kú gbé sí ayọ̀ lágbára Ọlọ́run. Daddy, èmi àti ikún mi àjò fẹ́ sáré débi kan. Ó dáa, mi ò ní kẹ́ má lọ, ṣùgbọ́n ẹ má pẹ́ o. Ṣùgbọ́n pé èmi kan púpọ̀ ni mo wà lé. Daddy àní pẹ́. But Daddy, tí ẹ bá sọ pé ẹ̀yin nìkan lè máa wà lé tó bá jáde ẹ̀sìn, tí mo bá padà wá, tí mo kóṣù wá, tí mo wá sọ nǹkan orí ẹ̀, tí mo mú nǹkan mi lọ́gọ́. Ìwọ tó dìgbà yẹn. Ta ló máa bá ọmọ ọ̀dọ́ fún mi? Ta ló bá mi rí mo mú wá? Ìfẹ́ òtítọ́, ta ló bá mi rí mo mú wá? Ìfẹ́ òtítọ́, ta ló bá mi rí mo mú wá? Ọmọ ìyá ọmọ orin fẹ́ yé. Tẹ̀lé mi ká lọ. I free me jọ ọmọ ogun inside. Guy, for once for my life, I dey serious. Jà lọ fẹ́. Wọ́n fẹ́ràn abala alámọ̀sọ́rọ̀ àbí? Mi ò ráyà lágbà lẹ́nu fún. Abeg, follow me, abeg. Ọlọ́run. Why dey see action film? Action, which kind of action now? Kí ló ṣẹlẹ̀? Àníjà lọ fẹ́. Kò tí mo sọ. Kí ni? Àní ibi tí mo ti máa ń wo action film mo sọ fún ẹ. Ọmọ mi, àwọn ọmọ rẹpẹtẹ ni bọ̀bọ́ yìí máa ń kó wọnú yàrá ẹ̀. No be just àwọn ọmọ okú, no. Bá dẹ̀ rí tí mo rí lẹ́yìn, ọmọ yẹn make sense gan látẹ̀yìn mi ò tẹ̀ rojú ẹ̀. But àmọ́ ní interest gan. Wọ́n láti rí ọmọ yẹn sẹ́ tàbí ẹ̀dẹ̀ ni máa dúró de. Àwọn see him face, ó ti yẹ. Now I confirm say you know well. Ká lára ẹ yá ni, àwọn kan bára wọn sọ̀rọ̀ lé. Ó wá ní òun rojú ẹ̀ tó ń bá sùn. Ó wá fẹ́ lọ dúdé ń ta kó máa ṣọ́ ẹnìyẹn. So wọ́n tó bí wọ́n ṣe ni àbí? Ọmọ ìyá, Ọlọ́run, happy J. If you no like am, bá mi jà. Bí a ṣe no well. Kò tí mo sọ sẹ́. Èmi gan mọ̀ pé mo sign strike again. Mo mí ni ẹ̀. Àwọn èèyàn kọjá sí ni kò sẹ́lẹ̀ mi. Torí striker tó máa dàbí Fernando Torres kò sí iṣẹ́ sí. Iyọ̀ bẹ̀rẹ̀. Báwo ni ìpè máa lọ báyìí? Ẹ ṣí wallet ká sọ ìtàn sọnù. Kí ló ṣe ọ̀pọ̀ yìí? Ó máa ń láì láti dọ́ọ̀lì yan. Tí àpò náà, ó ní ojú tó ń ṣe bí kíní. Ìyàwó tí mo fẹ́ fẹ́ sílẹ̀, obìnrin tó fẹ́ fẹ́ sílẹ̀, tí mo pè pé mo ti rí obìnrin tó dáa. Wọ́n wà pẹ̀lú ọ̀nà.
mo fọkàn tán mo fi gbogbo ọkàn mi fẹ́ ó wá lọ dá mi ó dá mi kulẹ̀ o KANI ìwọ ni kí ló máa ṣe. Ọ̀gá o ẹ káàbọ̀ báwo ni. ẹ kú sí àná ẹ kẹlẹ èmi ìjọba pẹ́ tètè dé báyìí torí èèyàn ń ṣe irú sẹ́tẹ̀ sí lánàá kó tètè jí bẹ́ẹ̀ tètè jí ó yà ń lẹ́nu. ṣé o wà ókè ṣá. Ọ̀gá ẹ̀yin ní àbí adúrú sẹ́tẹ̀ sí lánàá ẹ̀sìn tètè délé láàárọ̀ yìí kò dẹrùn ọ̀gá ẹ̀ lágbára gan-an sikele ewu. Ọ̀gá o. Daddy's boy, how are you today? Bọ́lí mo ń bá lókè sí. Honey, how far báwo ni? Where did I go wrong? Ṣé bí tí bá kò tiẹ̀ ṣe ẹ̀tọ́ ẹ̀ ní láti explain fún mi pé mo ṣe ẹ́ o then tí bá fi go necessary má dé apologize ló dé ń bẹ sọ̀rọ̀ látàárọ̀ ó kàn fi mí pegi kí ló lè tó yẹn. Nínú òpùrọ̀ òun ṣẹ̀jẹ̀. Raphael, Bolu, open this door now, it's your daddy. Ah. Raphael, Bolu, Bolu. What is happening? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? From outside, inside, even now. Raphael is your daddy. Bolu. Làbákẹ́, máa. Ìyà tẹ́ fi jẹ mí ó ti tó gẹ́ àwọn ọmọ mi gan
gbogbo wọn ti kọ̀yìn sí mi. Gbogbo ara ilé àwọn náà rí tèmi rò, wọ́n kọ̀yìn sí mi láì ṣòkú. I'm very sorry. Mo dẹ̀ fẹ́ ṣèlérí fún ẹ sìn pé irú ò ní ṣọmọ lọ́wọ́ mi mọ́. Ìyàwó mi jọ̀ọ́ má bínú sí mi. Mọ́yọ̀, jọ̀ọ́ dáríjì mi. Mistake ni. Iṣẹ́ èṣù ni. I'm sorry. So what? No, nígbà náà nǹkan. Can listen to me. Ọkùnrin ni wọ. You have the right láti ṣe nǹkan tó bá wù ẹ́. Ọlọ́run ti dá ọkùnrin pé fine ọkùnrin ló máa ṣe olórí fóbìnrin. Ibi títà ẹ ti lọ rí Kẹ́hìndé èèyàn ń bẹ̀. Ọlọ́run tó dá wa kó dá ikọ̀ wa. Ó dá ìkà wa, ìkà wa gan-an ikọ̀ wa. So definitely ìkan gbọ́dọ̀ pọ̀ síbi kan jù kan lọ. Listen to me, tí ọkùnrin máa tọ́ àtọ̀rìn, tí obìnrin tọ́ àtọ̀rìn, dandan ni kí ẹnìkan lómi lẹ́yìn ẹ̀sẹ̀ tó ẹnìkan lọ. What are you talking about? Táyà àti Kẹ́hìndé kan, wọ́n jọ bí wọ́n jọ kan náà ni, àyànmọ́ wọn papọ̀. So kí ló sọ fún mi? Ìwọ lè ṣe nǹkan tó bá bú ẹ náà. Mo gbọ́ bọ́ ló lè ṣe. But ìyàwó ègbò ọ̀dọ́ wò. Nísìnyí, ṣé nǹkan tó ń tọ́ láti sọ ń sìn ni pé obìnrin ló wáyé ìyà? Whatever. Ó gbàgbé pé ibi tí Táyé ti yàn náà ni Kẹ́hìndé ti yàn. Má ṣe bí olójú kan tójú àánú ẹ̀ ti fọ́ náà. Má sọ̀rọ̀ báyìí. Guy, are you daft? Are you daft? Kí ló sọ yìí náà? Wọ́n ló bá ìyàwó mi sùn. Ó sọ̀rọ̀ kan lójú kan lójú kan. Tó ṣe ṣe wà lọ́kùnrin tó bá sọ̀rọ̀ àwọn ètò ọ̀gbìn. Guy, ọmọ mi sọ fún mi sọ kí náà. Kúmi. Shut up! What is guy? Calm down now. My business now. What's this now? Kumbi, calm down. Wait. Wele now. Ṣẹ́gun fi sílẹ̀. Ẹ fi sílẹ̀ máa fi sílẹ̀. Leave him. Ejiro, leave him. Kò yé ni, kò yé oníwárápẹ̀ náírà, kò mọ̀ yàtọ̀ láàrin Mùdákọ̀ àti sọ bí wò. Àwọn èèyàn dẹ̀ mọ̀ wípé tó bá ti ń pọ̀ ìtọ́ lẹ́nu tàbí tó ń kákò bẹ́ẹ̀ ń tíná jó, ó yẹ
Oh my God. Oṣé. Oh my God. Oh my God. Oṣé. Oṣé. Olórí burúkú yẹn ò ṣe báyìí rí. Ó ṣe mo dúpẹ́. I like this. I love this. Oh, do. Oh, God. Awesome. Ọbẹ̀ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀rù ọbẹ̀ ti ṣe nǹkan tó fẹ́ ṣe tí ọba ní bínú ṣe ń bí òun lòun ṣe máa hùwà nǹkan má bàjẹ́ gidi ni kó má bàa wá rí bẹ́ẹ̀ la ṣe ránṣẹ́ pé kó fi ìdínú kó fi dí gbogbo ara kó má bínú. Túnjí kò sí ohun tí ojú àwọn àgbà ò tí ì rírí kọ̀ọ̀kan ṣe máa sọ ni má bínú ó dáríjì ìyàwó ẹ̀. Daddy, Mom, ẹ ṣé mo dúpẹ́. But ṣe rí ká ní mọ̀ pé ọ̀rọ̀ ìyàwó mi lè fẹ́ bá mi sọ ni tẹ́ni kí n máa bọ̀ ń bí àtòrí fóònù máa ti jẹ́ kẹ́ mọ̀ pé kò sọ̀rọ̀ ń bẹ̀. Tọ́ ni mọ́mì tíyàwó ilé ẹni tó bá ti ń na ẹsẹ̀ síta ó ti ṣe tá àti fi kó pa ọkọ ẹ̀ nìyẹn. Ṣé kí n wá dórí ìgbà tó bá pa mí ni tó rán mi lọ sí ọ̀run ọ̀sán gangan? Ẹ wo dáàdi ẹ má yẹ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ sá. Kò sọ̀rọ̀ lórí ẹ̀sà. Túnjí ká gbà fi Elédùmarè òun nìsinmi tẹ́dà fi ń lọ àlùyọ ṣé o ń gbọ́ torí ọ̀rọ̀ yìí náà la fi ránṣẹ́ pé ẹ̀ kò sí nǹkan tí ojú àgbà ò tí ì rírí ọmọdé ló ń ṣèyàwó ẹ̀ kó fà á mọ́ra kó má bínú. ìbínú ò tẹ̀ ní kankan tó ń ṣe fún ni àfi kó da nǹkan rú. ó da ìyàwó ẹ̀ ṣẹ̀ ò lè sígbó èyí tó fẹ́ lọ mú wá láti ta ṣó mọ wà tó fẹ́ wù ni. níwọ̀n bá àgbà tí o bá ti ń ṣe ọlọ́run lójoojúmọ́ tó dẹ̀ ń dáríjì ẹ̀ ọlọ́run yẹn gan-an ni mo fi ń bẹ̀ báyìí sí Túnjí ìwò dẹ̀ dáríjì ìyàwó ẹ̀ kò má bínú. ọ̀rọ̀ ẹ ṣé mo dúpẹ́ ṣe rí tẹ bá bá mi sọ̀rọ̀ tí mo gbọ́ tí mi ò dẹ̀ gbà bí àrífín ni mo fi ọlọ́run ọba búra níwájú ọlọ́run àti ènìyàn mo ti gbọ́ dẹ̀ ti tán nù mí. kọ́ tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ kálẹ̀ mọ́ ni mo fẹ́ ṣe ọ̀rọ̀ yẹn ní adìyẹ dà mí lóògùn màá wá kó ẹyin adìyẹ èmi àná àfọ. ìyẹn ò dáa.
kò lè yá lónà. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé but ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín. à ń gbọ́. ẹ jọ ṣé ẹ̀yin lẹ bá mi fẹ́ ìyàwó mi ṣé ẹ̀yin lẹ máa tò ilé mi fún mi. ẹ dá mi lónà. ẹ fi sílẹ̀ kí n tò ilé mi bó bá ṣe wù mí. màmá rí yín. ìfẹ́ òtítọ́ ta ló bá mi rí mò ń wá. ìfẹ́ òtítọ́ ta ló bá mi rí mò ń wá. kí tẹ̀ ní gbogbo èlé lẹ́nu jọ mẹ́ta ìbáyìí bẹ́ẹ̀ náà ní lánàá agbésọ́tún agbésósì àṣà síbẹ̀síbẹ̀ kò gbérí láì kí ṣe ṣinú ìwé. bébè ọmọ èmi gan mo ṣe wà kò yé mi bí ìjàpá ò ṣe rí ọpọlọ ìgbín gbà kò yé mi àti pé láì pé ọkàn mi tí ò sí bẹ́ẹ̀ ni ọkàn mi tí ò sí bẹ́ẹ̀ ni you know what wàá ṣe lẹ́ẹ̀kan sí ọkàn ṣe lẹ́ẹ̀kan sí wàá máa ṣe lẹ́ẹ̀kan sí ẹ̀ máa ti balance. ẹyẹ sọ lánàá náà ni síbẹ̀síbẹ̀ náà kọ́ ni ẹ ṣá á tún gbìyànjú ẹ o. ṣe lẹ́ẹ̀kan sí bébì kan pọ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ṣé lè òtún wá kọjá má jà gbọ́ báyìí tó jẹ́ pé tẹ́lẹ̀ mi tí nìṣe tó báyìí tí máa lé mi kiri. òótọ́ ni kò sí rọ́ọ̀bẹ̀ ṣe máa lé ẹ kiri ìmúra mọ̀ pé máa ń lé ẹ kiri máa ń lé ẹ mú tẹ́lẹ̀ ni but ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀gán kò sì jẹ́ kí n jẹ́wọ́ fún ẹ sìn sórí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ mo ń ro àwọn nǹkan kan oyè ìyẹn ló wá affect mi ẹni jẹ́ kí n mọ nǹkan tí mò ń ṣe oyè ló wá affect mi but ẹ jẹ́ ká ṣe báyìí kí n sinmi díẹ̀ àti àti wọn máa fi jí padà oyè àti strong àti padà sípò ó mọ̀ mí náà máa fi ṣe bínú ó mọ̀ mí ó mọ̀ kọkùnrin ní mi mọ̀ pé mi kàn strong 24/7 ní náà. òun lérè tí wọ́n ń kún èèyàn lára báyìí láti pé kò sẹ́ni tó máa báyàn mú kúrò lẹ́gbẹ̀ẹ́ yìí ṣé mi ò wá ní pọ̀ sókè rajà báyìí. má pọ̀ sẹ́ni gbé náà ó ló ń pọ̀ sí má pọ̀ sẹ́ni wẹ̀ rajà náà mú yẹ́ ẹ̀ má jẹ́ ká relax má ti relax sí ara mi á wà alright. Fẹ́ mọ̀ bóyá o ti sùn àbó o ti sùn. máa ṣerú nǹkan tó ń ṣe sí ìyàwó yẹn kò ní lẹ́yìn ẹ̀yin tó fi jóbìnrin òun ló fi hàn yẹn. ìyàwó mi ṣe o
Ilé ṣe nǹkan tó báyìí fún mi èmi. Ìyàwó ẹ̀ ọ̀ṣọ́. Kí ló wá ṣe? Kí ló ṣe? Kí ló ṣe? Nǹkan tó dóbi ìlú fún mi. Tẹ́yìn ọkùnrin bá sọ pé yín làdà, àwa obìnrin gan sọ fún yín pé àwa nídà. Àti wípé ṣé ìwọ ti gbàgbé pé kò sí obìnrin láyé yìí tí kò ní kó síbi kan. Ìntàfíjọ́bìnrin nìyẹn tó bá jẹ́wọ́ náà ní kí ló máa ṣe. Èmi tí ń wo ọkùnrin ni mí náà. Ọkùnrin ni mí. Àwọn obìnrin la wáyé ìyà. Àbí? Ṣóbìnrin ló wáyé ìyà lẹ́yìn kò ya tètè sáyé lọ́bẹ̀. Wọ́n tó gbà kàkà lọ́wọ́ akitì tán pátápátá. Ìwà tán ẹni à ń bẹ̀. Swagger down the street with your red lips and funky beat. You better hold your head up to the sky. I'm gonna roll with you till the day I die. My baby. Wọ́n àti fóònù yìí náà. Baby mi. Oúnjẹ ti ready ni. My baby. Akínkùnmí ọkọ mi jù nítorí Ọlọ́run. Ẹbíjì mi. Ṣé bí ìwọ ni mò ń bá yòdè wójú mi jọ? O ṣe ọkàn èmi ni mo lówó jù nílùú o. Bẹ́ẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ kò kan olórí tálíkà àgbáyé. Sórí gbogbo ẹ̀dá láyé kò sẹ́ni tó kọjá àṣìṣe o. Àṣìṣe ni mo ṣe jọ dáríjì mi. Fún mo wípé tí mo bá bẹ̀ẹ́ láti ní dọ́là, mo lè gbàgbé ọgbẹ́ tí mo ti dá sí ẹ lọ́kọ̀.
Ọkọ mi, mo fẹ́ kó wo ọlá Ọlọ́run nínú agbára ẹ̀ bó ṣe lágbára tó dá nǹkan ẹyọ kan tí ò lè di méjì, tó dá méjì tí ò lè di mẹ́ta láéláé kó fi dáríjì mi. Ọkọ mi, tí olóńgbò mi bá dé wá tún jẹ irú ọbẹ̀ bẹ́ẹ̀, mo ní àǹfààní láti gbé ìgbésẹ̀ tó bá wù ẹ́ láì bójú ẹ̀. Ọkọ mi jọ̀ọ́, please. Ọkọ mi jọ̀ọ́ dáríjì mi. I'm not going anywhere, please. Please forgive me. I want to stay with you. I want to stay with you, please. Ó dá my dear, mo ti gbọ́, mo dẹ̀ ti gbà pé òun bá ń gbé, but bá lọ ṣe yamayama, bá lọ miscalculate, bá lọ misbehave lọ́jọ́ wájú, wo máa jẹ́ ojú ẹ̀ láì wọ̀n ìwò. Ṣé o ń gbọ́ tí mo sọ? All right. Wọ́n kọ́kọ́ come out, mo kò relate. Come out, make I dey feel you. Wèrè yóò máa fẹ́ jáde kẹ́. Ara lé èrò ọ̀nà wá o.